dédé wòyí o, àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ́yín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì lóníròyìn yín. Ṣáájú ẹ̀gbáwọn kókó tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Delta ti di ẹ̀bi bẹ́tò ọrọ̀ ajé ilẹ̀ yìí bó ṣe rí lu ìṣètò ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Ààrẹ Bọ́lá Tinubu yan àwọn akọ̀wé àgbà 8 míì sẹ́nu iṣẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí náà sì fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 14 láti fi tún ojú ọ̀nà Àdámáwá àti ìpínlẹ̀ Borno ṣe. Babaláwo tí ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó gbẹ̀mí lẹ́nu ọmọ ọdún 41 rẹ̀ jẹ́wọ́ sí iṣẹ́ láabi tó ṣe. Lẹ́ka ti àwọn amúlùúdùn, olórin tàkásùfé Zlatan ìbílẹ̀ ti rọ àwọn léè tí wọ́n fi aṣọ gbé èèyàn lárugẹ láti jáwọ́ nínú kọ́mọ fi àwọn ìlúmọ̀ọ́ká ṣe yẹ̀yẹ́ nígbà tí wọ́n bá wọṣọ tí ò níye lórí púpọ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Ovovori ti dẹ̀bi bí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ru ìṣètò ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Gómìnà Sheriff òun ni ó ń tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ yìí nígbà tí ó ń ṣàlàyé onírúurú ọ̀nà léyìí tí ààrẹ Bọ́lá Tinubu tó ti gbé tó sì ń fa ìjàmbá, ìyàn àti ìdààmú báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà náà ó ní ó ṣe ní àlàyé pé látìgbà tí ààrẹ Bọ́lá Tinubu tó ti gorí àlééfà tóun ti àwọn onírúurú ètò fún ètò ọrọ̀ ajé lè tó gbé kalẹ̀ ọ̀hún, ó ní ó ti ń ṣe bẹ́ẹ̀ tó ń fa àìróúnjẹjẹ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn mẹ̀kúnnù tí wọn ò sì lè rí ọwọ́ fi ọrí. Nínú ọ̀rọ̀ tí olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ ọ̀gbẹ́ni Felix Ovo tó fi sí orí òpó ayélujára, gómìnà Sheriff ó ní ó ń rọ ààrẹ Bọ́lá Tinubu láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kó wo àwọn ọ̀nà míì léè tí ó lè gbà tí inú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi mọ́ ọdún jọjọ. Ó túbọ̀ ṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ ètò bíi yíyọ owó ìrànwọ́ epo bẹntiró òun ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jẹ́ kí owó náírà mọ́ ṣe ségesège tí ó sì jẹ́ wípé tí ìpátìkúùkù báyìí òun ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi ń rí oúnjẹ fi sẹ́nu. Níbẹ̀ náà ni ó ti wá ń ṣe bẹ́ẹ̀ tí ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu pé ìwọ̀nba lè tó kù tí ó lò ní orí àlééfà kí ó pe àwọn ọlọ́gbọ́n jọ tó ń ti àwọn tó mọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ nípa ètò ọrọ̀ ajé kí wọ́n lè wá àtúnṣe sí rògbòdìyàn tó ń fẹjú kẹ̀kẹ́ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Lọ́gbà bẹ́ẹ̀, ààrẹ Bọ́lá Tinubu ti yan àwọn akọ̀wé àgbà 8 míì tí ẹnu iṣẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ nílẹ̀ yìí. Ọ̀rọ̀ yìí ló tẹnu olùrànlọ́wọ́ pàtàkì lẹ́ka ti ìròyìn ààrẹ Iyùn Báyọ̀ Ọ̀nànúgà wá níbi ó ti ṣàlàyé pé ààrẹ Bọ́lá Tinubu ó ní ó ń dí àwọn àlàfo léyìí tí ó ti wà kalẹ̀ láti bí ọjọ́ tó ti pẹ́, iyùn lẹ́yìn ìgbà tí ó yan àwọn kan sí ipò ọ̀hún tí ó sì mú ṣe bẹ́ẹ̀ tún yan àwọn 8 míì. Orúkọ àwọn 8 tuntun tí ààrẹ Bọ́lá Tinubu tó ṣẹ̀ṣẹ̀ yàn náà ni Owosoro Maduka Imelando léyìí tí ó jẹ́ ti ìpínlẹ̀ Abia, Indiomu Philip ti ìpínlẹ̀ Bayelsa, Anoma Nlia ti ìpínlẹ̀ Ebonyi, Ogbodo Nnam ti ìpínlẹ̀ Enugu, Usman Saliu Aminu ti ìpínlẹ̀ Kebbi, Kalba Danjuma Usman ti ìpínlẹ̀ Gombe, Oyèkúnlé Patience Nwakuso ti ìpínlẹ̀ Rivers àti Nangudu Gàgárè ti ìpínlẹ̀ Kaduna. Àwọn 8 yìí ó ní ààrẹ Bọ́lá Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò akọ̀wé àgbà ìyún ní iléeṣẹ́ ìjọba àpapọ̀. Níbẹ̀ náà ni ó ti wá rọ̀ wọ́n láti tẹpá mọ́ṣẹ́
kí ipa wọn kó lè hàn gàdàgbà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn ẹ̀ka léè tí wọ́n dì mú ọ̀hún. Wàyí o, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí náà sì tẹ̀ka ti Zone E ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 14 láti fi tún àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin léè tó ṣe gbòógì lápá ìlà oòrùn àríwá ilẹ̀ yìí ṣe. Ẹni tó jẹ́ adarí wọn Umar Afkawa ló ń gbẹnu ẹgbẹ́ náà sí sọ̀rọ̀ níbi ó ti ń ṣe lálàyé pé ṣe ni kí ìjọba wá àtúnṣe tó ṣe gbòógì kán sì kó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lè tó mọ̀ nípa iṣẹ́ ọnà lọ síbi àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe gbòógì ọ̀hún náà. Níbẹ̀ náà ni ó ti ń di ẹrù ru mínísítà fún iṣẹ́ ọnà David Umahi níbi ó ti ń rọ̀ ọ́ láti gbé ìgbésẹ̀ nìkan mọ́ kóbó kí ẹgbẹ́ náà ṣe ẹ̀ka Zone E ọ̀hún kán má bàa ṣe ìwọ́de lóníranran lẹ́yìn tí wọ́n ń gbèrò náà. Àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni ọ̀nà Numan Gombe, ọ̀nà Numan Jalingo, ọ̀nà Damaturu Birnin Yafi àti ọ̀nà Biu Gakida. Afkawa tẹnumọ́ wípé gbèdéke léè tí àwọn fún ìjọba àpapọ̀ náà ni àwọn bẹ̀rẹ̀ sí ní mọ̀ ká láti ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí. Látàrí bí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ti ń béèrè fún àlékún $25,000 náírà 25,000 naira, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ṣe ìlérí àti ṣe àtúnyẹ̀wò owó lẹ́yìn tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kún owó ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tẹ́lẹ̀ léyìí tó jẹ́ $10,000. Lásìkò tí ó ń bu ọwọ́ lùwé ní kọmíṣánná fún ìròyìn àti ìtẹ́pẹpẹ ìlanilọ́yẹ̀ Kọ́lápọ̀ Álímì ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó wá kéde fífi $25,000 náírà kún owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ àwọn tí ń kówó jọpọ̀ fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ni wọ́n ti fi ẹ̀hónú wọn hàn lórí ìgbésẹ̀ tí Kọ́lápọ̀ tó gbé ọ̀hún, níbi wọ́n ti ṣe ní àlàyé pé ìgbésẹ̀ náà òun ni kò dùn mọ́ ẹgbẹ́ náà nínú jọjọ, tí wọ́n sì ń pèrò lórí fífi gígùn $10,000 náírà lẹ́yìn tí àwọn fi kún owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Babaláwo tí ń kọ́ṣẹ́ lọ́wọ́ kan ní ìpínlẹ̀ Ògùn, ìyún Ìfàgbéǹga Táíwò, lẹ́yìn tí ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ̀, ló ti kó mòkómòrò lẹ̀ lórí ọ̀nà tó gbà láti fi gbẹ̀mí lẹ́nu ọmọ ọdún 41 rẹ̀. Ìfàgbéǹga ọ̀hún ó ń ṣe ní àlàyé pé èdè òun ni ó lo òun lẹ́yìn tí òun ò sì mọ ìgbà tí òun dùnbù ọmọ ọdún 41 ọ̀hún. Lẹ́yìn ìgbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá, Ìfàgbéǹga ṣe lálàyé pé iṣẹ́ babaláwo òun ni òun kọ́, tí ó sì jẹ́ pé ṣe ni òun gbàgbé èròjà ìdáàbòbò òun sílé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ṣẹlẹ̀. Ó ní èròjà ìdáàbòbò náà ó ní òun rọ́rí padà lọlé láti lọ mú, tóun sì mọ nǹkan tí ó wọnú òun tóun fi gba ẹ̀mí lẹ́nu ọmọ ọdún 41 òun. Ọmọlọ́lá Odùtọ́lá lẹ́yìn tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ tí ó sì tẹ pẹpẹ bí ìṣẹ̀lẹ̀ náà bó ti ṣẹlẹ̀. Odùtọ́lá ti wá ṣe lálàyé pé ìwádìí òun ló sì ń lọ lọ́wọ́ tí wọ́n sì dá ẹjọ́ babaláwo tí ń kọ́ṣẹ́ lọ́wọ́ náà ìyún Ìfàgbéǹga bó ti tọ́ àti bó ti yẹ nígbà tí wọ́n bá gbé lọ sí iwájú ilé ẹjọ́. Lágbo ti àwọn amúlùúdùn, olórin tàkásùfé tó túmọ̀ nípa oge ṣíṣe Zlatan ìbílẹ̀ ti dẹ́kun kí àwọn tí wọ́n mọ̀ nípa oge ṣíṣe kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa tàbùkù àwọn olórin tàbí àwọn ìlúmọ̀ọ́ká
lórí pé wọ́n wọ aṣọ tí owó rẹ̀ tí ò tó nǹkan. Zlatan Ìbílẹ̀ ó ní ó ń fi ọ̀rọ̀ yìí ló fi ń léde pé kí èèyàn jẹ́ ìlúmọ̀ọ́ká kò túmọ̀ sí pé kó mọ̀ wọṣọ olówó gọbọi, tó sì jẹ́ pé ṣe ni ó yẹ kí kálukú ṣe bó ti mọ̀ bí ẹlẹ́wà ṣàpọ́n. Ọ̀rọ̀ yìí òun ló ń wáyé lẹ́yìn ìgbà tí ẹnìkan lè tí ó gbọ́ tó sì mọ̀ nípa oge ṣíṣe dáadáa tí ó ń fi àbùkù kan Òrìṣàfẹ́mi léyìí tí òun náà jẹ́ olórin tàkásùfèé bí ẹgbẹ́ rẹ̀, nípa bí ó ti ń ṣàlàyé pé aṣọ tí Òrìṣàfẹ́mi ọ̀hún tó wọ̀ òun ni ó jẹ́ aṣọ tí ò ní owó púpọ̀ lórí, léyìí tí ó sì jọ ayédèrú àwọn olówó gọbọi. Àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ láti ìkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì òun ló kàròyìn òní sí yín létí o. Ire, ayọ̀, àlàáfíà ní ká tó fi pàdé. Àsìkò ìmúra pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésì àti ọdún tuntun.